aláyọ̀ ilé 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 aláyọ̀ ètò tó dá ètò fún gbogbo ẹbí ilé aláyọ̀ ètò tó dá ètò fáwọn ọmọdé ilé aláyọ̀ ilé aláyọ̀ Yẹmi gbèdé adára kálára ò lè mọ̀ Ṣẹ́gun bàbá Yẹmi gbèdé sẹ́ adára kálára ò lè mọ̀. jìbìlìbí àti ẹ̀kún jìbìlìbí àti tìlẹ̀kẹ̀ tó ogun kọ́ tí ká fi ètò òkè ló ti sàlẹ̀ ká sọ̀rọ̀ gidi tó ní mínì jáde ni ètò tí àwọn òye là ń korúkọ ẹ̀ ní ilé aláyọ̀ tẹ́tí mọ̀ bí ẹni mọ̀wó ẹ jẹ́ ká máa bí ra wa wo bí tí ẹ ti ń wo ètò yìí wípé ṣàlàáfíà ni ọ̀ọ̀dẹ̀ òdùn bí ilé yíhun ayọ̀ náà ni ẹ máa rí ń bẹ̀ dẹ́mi máa sábà mọ́kàn ọ̀la ìsábà mọ̀jẹ́ ni mí ọmọ àwọn olùjà rẹ̀ wọ́n mọ̀dọ́lá ọkọ̀ ẹja bá ti mú gọ̀gọ̀ ẹlú gọ̀gọ̀ lúlera lómi ọ̀bẹ́ kà á gbọ́ lóròde ètò ilé aláyọ̀ yóò fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ tandi láìpẹ́ yìí òbítíbitì àwọn educative infotainment gbogbo ẹ̀ mọ́ra wọn náà ni ó wà lórí ètò yìí àti ẹ̀ máa wò tí ẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lóbítíbitì àwọn àlejò bákan náà ló wà lórí ètò yìí lónìí ṣùgbọ́n jẹ́ ká ṣe báyìí ká ti ọkọ̀ wo àwọn nǹkan tí ó wà lókè lọ́hùn náà lórin nílò àlùjọ kó fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ tandi kí fàájì kó wà ní ìdọ̀bálẹ̀ báyìí ká máa hó lẹ́gba níbi gulutu ìdí ó ti yẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ètò ilé aláyọ̀ ilé aláyọ̀ mo kẹ́yìn tí àwọn ètò ilé ẹ̀kan sí wípé ẹ kú ìwọ̀n ètò ilé aláyọ̀. So instead of complaining about your situation, see men is struggling to be in your position. Even if you cannot thank God for what he delivered to you as provision, why not thank him for what he delivered you from as protection? I mean those testimonies that far beyond human comprehension. When enemies wanted you in great lamentation, God stepped in his divine intervention and ended your misery like slave trade abolition. So remember, so many people are landlords of the cemetery, lords are tenants of the mortuary, many more are candidates of obituary, but we are worshippers in his sanctuary because his love has been keeping us right from January, coupled with his goodness written in our diary, and all this he has done without collecting a salary. That is why I call him Arugbo Ojo, that is greater than Obasanjo. In his hands he holds the master keys, that is to say he has better things to offer than Alicia Keys. My God that opened the womb of a barren woman, Hannah, he can do more wonders than Rihanna. He doesn't use GSM, Twitter or Facebook, yet millions of people call him, follow him and seek his face daily in his book. He's Jehovah Adonai, my number one. He responds faster in time of trouble than 911. Ancient of days that uses no Google, yet he sees wider and faster than Google. I call him the Lord God Almighty, that can never be compared with Duncan Mighty. His original rugged Dibaba is more humorous than even Alibaba. Messiah that lifted us higher is far lifted higher than Timaya. The greatest God with capital G is better in swagger than even Terry G. Pàpà síbẹ̀ sí ẹ̀dá ṣe wà lórí ètò ilé aláyọ̀ tó ń screen bákun jìkún tẹ̀síwájú lónìí. Ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n jẹ́ melotiti artist wọ́n wà lórí ìpele kan tí a pè ní Akínwọndélé lórí ètò ilé aláyọ̀ fún tòní. Ìpele yìí láti máa ń kí àwọn tí ó jẹ́ gbajúgbajà nínú eré tíátà, gbajúgbajà nínú eré orí ìtàgé, eré orin, gbogbo ẹ̀ mọ́ra wọn láti máa ń kí wọn délé. Àwọn tó jẹ́ eléré, àwọn tí ó múnú wa dùn láti máa ń kí wọn délé. Lónìí a kí ọ̀kan pàtàkì lára àwọn eléré orí ìtàgé àti a lè sọ pé ó bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí tó fi dọ̀bẹ̀ tí àwọn tó kù tí wọ́n fi ń jẹun. Àgbàlagbà nínú eléré onítíátà àti akíndélé lónìí náà ni bàbá wa
bàbá Sàlá fúnra wọn ni wọ́n máa dárúkọ wọn ní kíkún àkíwọ̀ndélé níléṣà ẹ jẹ́ ká jọ kí wọ́n délé. jùnúbí àti àkún jùnúbí àti tìlẹ̀kẹ̀ nínú ká fi ètò òkè ló ti sàlẹ̀ ká sọ̀rọ̀ gidi tó ní mínì jáde gbogbo ẹni tí aláǹfààní láti máa wo ètò yìí báyìí mo kí n wípé ọ̀dẹ̀ òdùnbí ṣe ilé aláyọ̀ nílé yín gẹ́gẹ́ bí orúkọ wa orúkọ táwọn náà sì jẹ́ kì í ṣe orúkọ tiwa bí òjò orúkọ ọlọ́run là ń bá jórúkọ ìyẹn ni mo fi sọ fún yín pé gbogbo ilé tí ẹ bá ti láǹfààní láti máa wo ètò yìí báyìí kí ilé yín kó máa jẹ́ ilé aláyọ̀ lónìí a wà nílé ọ̀kan pàtàkì nínú àwọn tí akúkú lè fẹ́ kàn máa pè ní tíátà gangan nítorí pé gbogbo ìgbésí ayé wọn tíátà ni láti bẹ̀rẹ̀ tó fi dé ibi tí ọlọ́run gbé wọn dé lónìí àwọn iṣẹ́ tí wọ́n dẹ̀ ti ṣe sínú iṣẹ́ tí à ń pè ní tíátà tí ọ̀pọ̀lọpọ̀ wa fi ń jẹun káàkiri orílẹ̀-èdè adúláwọ̀ kódà káàkiri orílẹ̀-èdè àgbáyé àwọn ni mo lè sọ pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ yìí pẹ̀lú àwọn bàbá ìgbà tí a bá rójú wọn ẹ mọ̀ wípé bí a bá kúkú pè wọ́n ní tíátà gan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tí ọlọ́run dẹ̀ tún ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún jẹ́ òjíṣẹ́ ọlọ́run àwọn fúnra ló máa dárúkọ wọn màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ rójú wọn kó tó di pé ẹ máa mọ bàbá tí à ń sọ ẹ jẹ́ ká kí wọn nítorí pé lónìí aláǹfààní láti kí wọn délé ẹ jẹ́ ká rójú bàbá ẹ dárúkọ yín fún wọn tí ó láǹfààní láti wo ètò yìí báyìí. Moses Aláyà Adéjùmọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Sàlá tó bàbá ẹ̀kú àgbà bí abáníká bí ọmọ ìlú wo ni bàbá. ọmọ Iléṣà ni. ọjọ́ pé ẹpẹ́ ń bàdàn púpọ̀. bẹ́ẹ̀ ni. ọdún wo ni ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. 1974. 1974. ǹjẹ́ tí ẹ lọ léèwé rárá. a lọ sí òkè ẹ̀ṣẹ̀ Methodist school. ní Iléṣà. a tún padà wá sí Òbòkun high school. Òbòkun high school. ǹjẹ́ ilé bá wa dárúkọ márùn-ún bàbá. aṣọ ọ̀nùmọ̀ọ́rù. ọ̀nùmọ̀ọ́rù. àṣàrẹ àgbáyé. àrẹ àgbáyé. Mọ̀ṣẹ́bọ́lá tán. Diamond. Sugar Daddy. wọ́n kankan tí mo rí nínú ìgbésí ayé yín bàbá ni wípé gbogbo àwọn fíìmù tí ẹ̀ ń ṣe yìí ló lókì mí tó dùn dáadáa tó kọ́ni lọ́gbọ́n ọgbọ́n wo lẹ ta sí. Ọlọ́run náà lọ fún mi láì dé àyè. Ọlọ́run lọ fún mi láì dé àyè pé rẹ́kọ̀dù àti rẹ́kọ̀dù. ẹ tún ṣe rẹ́kọ̀dù náà. bẹ́ẹ̀ni. rẹ́kọ̀dù tóbi mélòó tí ẹ ṣe. ó ti lé lọ́gbọ̀n. ó ti lé ní ọgbọ̀n. àwọn à ń sọ́ngbà kan sọ pé ẹ̀yin lẹ kọ́ King Sunny Adé ní iṣẹ́ orin. bẹ́ẹ̀ni. òótọ́ ni. òótọ́ ni. ǹjẹ́ ẹ rántí àwọn irọ́ yín tí ẹ jẹ́ tẹ́jọ́ ń ṣiṣẹ́ orin nígbà náà tó jẹ́ olórin. Moses Ọmọlé Moses Ọmọlé. mo tún mọ̀ tí àwọn ẹbí Titus Ayọ̀ọ́lá. ẹ̀tọ́ irú King Sunny Adé báyìí jẹ́ ṣé wọ́n ṣì ń ṣé King Sunny Adé ṣì ń wá sọ́dọ̀ ni gẹ́gẹ́ bí ọmọ. bẹ́ẹ̀ni ó sì ń wá sọ́dọ̀ mi. ó fẹ́ràn mi gan. ó kàn ra mọ́tò kan fún mi. ó ra mọ́tò kan mi. King Sunny Adé ra mọ́tò fún yín. kò ní fọ́lọ́ ǹjẹ́ a rí lára àwọn tí ẹ kọ́ níṣẹ́ tíátà tó ń ṣiṣẹ́ tíátà náà báyìí. Odò Adélove for instance. Adélove. ó ń ṣe tíátà. ó dẹ̀ tún kọrin. àwọn babalẹ́gbàá. kárí. bẹ́ẹ̀ni. babalẹ́gbàá. gbọ́ àwọn kankan nípa fíìmù ńlá ńlá tí ẹ ṣe jáde nígbà náà Ọ̀rúnmọ̀ọ́rù Mọ̀ṣẹ́bọ́lá tán pé àwọn kankan ṣẹlẹ̀ nígbà yẹn kí ló ṣẹlẹ̀ sí fíìmù Ọ̀rúnmọ̀ọ́rù nígbà yẹn. Ọ̀rúnmọ̀ọ́rù yẹn nígbà tí a ṣe gbé jáde ẹ ti pé ọdún kan tí a gbé jáde nígbè àwọn pirate náà kan piracy. pirate. ǹjẹ́ rí fíìmù yẹn gbà padà lọ́wọ́ tó pirate ń gbà náà. a rí gbà padà tó wọ́n kò mọ owó lò mọ́. kò dàbí. bàbá gẹ́gẹ́ bí ipò tí ẹ wà yìí gẹ́gẹ́ bí àgbàlagbà tó sì jọ ń bẹ ni pé àgbà ti dé ǹjẹ́ ìjọba tiẹ̀ gbìyànjú nǹkan kan láti ẹ̀ ti ṣe gẹ́gẹ́ bí ipò tí ẹ wà yìí. wọ́n ṣe nǹkan kan ìjọba ò ṣe nǹkan kan fún mi. àgbáyé adalẹ́ bàbá Ọlọ́run àtúbọ̀ tún mú ara lé. àbáyé àmì ò. wáyé nínú àwọn ọmọ yín jára àwọn tó gbé ìgbésẹ̀ láti ẹ̀ ti ṣe iṣẹ́ tíátà tẹ̀ ń ṣe. a rí lára àwọn ọ̀tá wọn
ṣẹṣẹ tíátà oyin dàmọ́lá. oyin dàmọ́lá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ikú ọmọ yín ni. ọmọ mi ni ẹnìkan mi. ọpẹ́ fún Ọlọ́run Àríkà Akíndélé ni bàbá. ẹ ṣe. kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn tí ó sì ń ṣiṣẹ́ tíátà báyìí pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọdé tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. ìmọ̀ràn mi náà ni pé àníbà ṣe tíátà kì í ṣe dáadáa kì í ṣe ní ọ̀nà tó lè yàtọ̀ sí tí gbogbo àwọn ènìyàn ń ṣe tó lẹ́kọ̀ọ́ ní lọ́gbọ́n. ẹ ṣé bàbá wa lẹ́ẹ̀kan sí orúkọ yín ní kíkún. Moses Ọláìyá Adéjùmọ̀ alias Baba Sala. MON bàbá ẹ kú iṣẹ́ ọpọlọ àti ẹ pẹ́ fún wa àmín o ẹ pẹ́ fún wa àmín ẹ pẹ́ fún wa gbóṣẹ́ tí ẹ̀dẹ̀ ti fi àárọ̀ ṣe pátápátá kò ní bàjẹ́ o. àmín o ẹ ṣeun bàbá àti Akíndélé o. Àmín. 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 Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Amen. Amen. Ilé aláyọ̀, ilé aláyọ̀, ilé aláyọ̀, ilé aláyọ̀,